ní ọ̀rọ̀ Amẹ́ríkà yìí kí Tinubu ṣọ́ra fún Gumi o. Kò sí ẹni tí kò mọ Sheik Abubakar Gumi, ọkùnrin tó máa ń ṣe alárinà láàrin ìjọba Nàìjíríà àti àwọn afẹ̀míṣòfò. Ọkùnrin tí ọ̀pọ̀ èèyàn nílẹ̀ Haúsá máa ń rí bí ẹni tó lè ràn wọ́n lọ́wọ́. Ẹni tó ti lọ sọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò yìí láìmọye ìgbà láti bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n tú àwọn tí wọ́n bá jí gbé sílẹ̀ tàbí láti béèrè ohun tí wọ́n bá fẹ́, tí yóò sì padà wá ṣàlàyé fún ìjọba pé ohun tí àwọn afẹ̀míṣòfò náà fẹ́ rèé, tí yóò sì gba nǹkan náà lọ́wọ́ ìjọba fún wọn. Ní báyìí Gumi ti sọ̀rọ̀ o. Òun ló sì kọ́kọ́ sọ̀rọ̀ nígbàrà tí olórí ilẹ̀ Amẹ́ríkà Donald Trump kìlọ̀ pé kí ìjọba Nàìjíríà rí i pé àwọn fòpin sí pípa tí àwọn afẹ̀míṣòfò ń pa àwọn Kìrìsìtẹ́nì nílẹ̀ wọn, tó sì pé ilẹ̀ wa ní àwọn orúkọ burúkú kan. Gumi sọ pé kí ààrẹ Bọ́lá Ahmed má dúró o, kó má tilẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ náà tutù rárá, kó tètè kó o padà sí Trump lẹ́nu, pé kó kìlọ̀ fún un pé láyé ẹ̀ kó má sọ bẹ́ẹ̀ fún Nàìjíríà mọ́, nítorí orílẹ̀-èdè olómìnira bíi ti Amẹ́ríkà náà ní Nàìjíríà yìí ṣe, kò sẹ́nìkan tó lè halẹ̀ mọ́ ẹnìkan. Gumi múra sí ọ̀rọ̀ yìí, ó ní ìkọjá àyè ní fún Amẹ́ríkà láti máa halẹ̀ mọ́ Nàìjíríà, pé nítorí kíni kí Tinubu tètè sọ fún Trump pé ọ̀rọ̀ tó sọ yẹn kó yá kó o padà, kó sì kọ̀wé síta pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ o, tàbí pé àṣìsọ lòun sọ, àti pé tí Trump kò bá ti wá kọ̀wé jáde tí kò sì kéde pé ọ̀rọ̀ tí òun sọ nípa Nàìjíríà yẹn òun ò sọ bẹ́ẹ̀ mọ́, kí Tinubu pàṣẹ pé Nàìjíríà kò ní bá Amẹ́ríkà ṣe láéláé mọ́. Kì í ṣe pé yóò fi ẹnu pàṣẹ lásán bẹ́ẹ̀ kọ́, gbogbo àjọṣe tó bá ti wà láàrin Amẹ́ríkà àti Nàìjíríà ni kó fagilé, kó sì jẹ́ kí gbogbo ayé mọ̀ pé láàrin Nàìjíríà àti Amẹ́ríkà kò sí àjọṣe kankan mọ́, kí oníkálukú máa jẹ́ orúkọ bàbá ẹ̀ ni, kí kálukú sì máa ṣe tirẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Gumi ní ìgbéraga àti gìràgìrà Amẹ́ríkà ti pọ̀ jù, òun náà ló sì gbé wọn kọlù Nàìjíríà báyìí tí wọ́n fi ń halẹ̀ mọ́ wa. Ó ní bí Tinubu kò bá tètè ya ká Trump lọ́wọ́ kò, tó bá jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ gbé bẹ́ẹ̀, yóò tún ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ọ̀la, nítorí kò ní dúró lórí eléyìí nìkan. Àmọ́ ohun tí àwọn èèyàn ń sọ báyìí ni pé kí Tinubu yẹra fún Gumi, kó yẹra fún àmọ̀ràn ẹ̀, nítorí kò sóhun tí yóò wù ú ju kí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí dogun lọ, kó dogun àwọn afẹ̀míṣòfò àti ará Amẹ́ríkà kí wọ́n lè kó Nàìjíríà síyọnu. Wọ́n ní kì í ṣe Nàìjíríà ní Gumi ń gbèjà, pé lára àwọn tí wọ́n kórìíra ilẹ̀ Amẹ́ríkà tẹ́lẹ̀ nítorí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí náà sì ni, àti pé ìgbàgbọ́ tí Gumi ní ni pé àwọn ará Amẹ́ríkà ló fa ogun àwọn afẹ̀míṣòfò yìí, gbogbo ewu tó bá sì ti rí Amẹ́ríkà ní ti kórìíra wọn. Wọ́n ní alákatakítí ẹ̀sìn ní Gumi fúnra ẹ̀, ohun tó sì fà á tí wọ́n fi lé e ní Saudi lọ́dún yìí pé kó má wo orílẹ̀-èdè àwọn láti pé òun wá ṣe hajj kankan nìyẹn. Bẹ́ẹ̀ ni ìgbà àkọ́kọ́ kọ́ nìyí o, wọ́n ti ti ọkùnrin náà mọ́lé nígbà kan tí wọ́n fọlọ́pàá gbé e nílẹ̀ àwọn lárúbáwá yìí kan náà ni o, nítorí ọ̀rọ̀ akatakítí ẹ̀sìn yìí náà ni, nítorí wọ́n ní kì í ṣe èèyàn tó farabalẹ̀ bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ẹ̀sìn báyìí. Àwọn tí wọ́n ń sọ báyìí ni kò sí ohun tó dáa jù, ìyẹn nígbà tí ọ̀rọ̀ bá ti rí báyìí, kò sí ohun tó dáa bíi kí àwọn olórí orílẹ̀-èdè méjèèjì jókòó kí wọ́n sì sọ ọ̀rọ̀ náà kó yé ara wọn, nítorí bí ọ̀rọ̀ yìí bá dogun, àdánù tí kinní náà yóò mú bá Nàìjíríà yóò le jù, nítorí ní gbogbo ọ̀nà ni àwọn tí Gumi ń sọ pé ká bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn yìí fi lágbára ju Nàìjíríà lọ. Ṣùgbọ́n àwọn míì wà lẹ́yìn Gumi o, pàápàá àwọn tí wọ́n jẹ́ bí onímọ̀ nínú ẹ̀sìn míì. Wọ́n ní Amẹ́ríkà fẹ́ sọ wá di ọ̀lẹ lórí ilẹ̀ wa ni, pé bí wọ́n ti máa ń halẹ̀ káàkiri ayé rèé, tí wọ́n sì máa ń dá sọ̀rọ̀ tí kò kàn wọ́n rárá, pé kí ló kàn wọ́n nínú ọ̀rọ̀ abẹ́lé Nàìjíríà, ṣebí àwa la ní orílẹ̀-èdè wa. Wọ́n ní bí Trump bá ṣèwádìí dáadáa yóò mọ̀ pé kì í ṣe àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa, àwọn afẹ̀míṣòfò yìí ń pa àwọn Mùsùlùmí náà, kódà wọ́n ń lọ ká wọn mọ́ mọ́ṣáláṣí tí wọ́n ń pa wọ́n. Kí ló wá dé tí kò sọ sí yẹn, tó jẹ́ ọ̀rọ̀ pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì ló ń rán mẹ́nu. Wọ́n ní ohun tó yẹ kí Tinubu ṣe ni pé kó kọjú ìjà sí gan-an, kó lè mọ̀ pé òun ò lè halẹ̀ kankan, òun ò sì ní ìhalẹ̀ rárá tí òun lè ṣe fún wa. Wọ́n ní bí Tinubu bá ní òun lọ bá a ṣe ìpàdé mẹ́rẹ̀ẹ́sẹ̀gbó kan
bí ẹni tó ń pọ́n ọdẹ lásán ni, nítorí òfin àjọ àwọn orílẹ̀-èdè àgbáyé kò fààyè gbà kí olórí ìjọba orílẹ̀-èdè kan kàn déédéé jí níjọ́ kan kó ní òun kó sọ́jà lọ sí orílẹ̀-èdè míì. Wọ́n ní Trump kò ní fẹ́ ṣèyẹn torí òun náà ò ní fẹ́ tẹ́ nígbà tó mọ̀ pé irú ẹ̀ kò bófin mu. Síbẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn kò gbà ọ̀rọ̀ àwọn tí wọ́n ní kí Tinubu kọ ojú ìjà sí Trump yìí wọlé o. Wọ́n ní bí ìgbà tí ajá ń pe ẹkùn níjà ni. Wọ́n ní Trump ti rí ohun tí yóò fi kẹ́wọ́, yẹn náà sì ni pé àwọn afẹ̀míṣòfò wà ní Nàìjíríà, ó sì lè lo ìyẹn láti fi sọ pé àfi kí àwọn lé wọn jáde, kódà bí kò bá dárúkọ àwọn kìrìsìtẹ́nì mọ́ ọmọ. Àwọn yìí ní bí ọ̀rọ̀ bá ti rí báyìí, Tinubu gbọ́dọ̀ wá ọ̀nà láti rí ọkùnrin náà ní o, kó sì ṣàlàyé fún ohun tó lè jẹ́ kó fi Nàìjíríà lọ́rùn sílẹ̀ nìyẹn. Ṣùgbọ́n bí òun náà bá ń bá aṣa gidi, ọ̀rọ̀ náà yóò ti kọjá sórí kí ẹnikẹ́ni tó mọ ohun tí wọ́n lè ṣe sí i. Ṣé nígbàrà tí Trump ti sọ̀rọ̀ pé kí àwọn ológun máa múra sílẹ̀ pé bóyá làwọn kò ní kó ogun ja orílẹ̀-èdè Nàìjíríà. Àtìgbà náà ni mínísítà ètò ogun jíjà wọn lọ́hùn-ún Peter Hegseth fúnra ẹ̀ ti ní digbí làwọn wà bí ìbọn. Àwọn ti gbáradì nígbàkigbà tí olórí ìjọba Amẹ́ríkà náà bá ti ní ó yá. Àṣẹ tó bá sì pa fáwọn làwọn yóò tẹ̀lé láti fi ṣiṣẹ́ àwọn. Ọ̀rọ̀ náà kò sì yàtọ̀ sí bí ìgbà tí Amẹ́ríkà ti múra ogun tàbí láti sáré wá fi àwọn ọmọ ogun wọn kọ́ Nàìjíríà lọ́gbọ́n. Ohun tó sì ń ba àwọn èèyàn tó mọ̀ nípa ìhùwàsí Amẹ́ríkà tí ọ̀rọ̀ bá ti rí báyìí lẹ́rù ni pé wọ́n lè má sọ fáwọn èèyàn mọ́ tí wọn yóò fi wọ̀lú lójijì, tí wọn yóò sì lọ́ọ́ máa ju bọ́ǹbù lu àwọn afẹ̀míṣòfò yìí níbi tí wọ́n bá wà. Kí Nàìjíríà sì tó lè ṣe kinní kan, àwọn sọ́jà Amẹ́ríkà náà yóò ti wà nílẹ̀ Haúsá. Ohun tó mú kí Trump fúnra ẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ni pé àwọn sọ́jà Amẹ́ríkà àti àwọn elétò ààbò wọn pẹ̀lú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọn mọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn afẹ̀míṣòfò yìí wà ní Nàìjíríà o. Ẹni tó bá sì rántí ohun tó ṣẹlẹ̀ ní 2020 lásìkò tí Trump ń ṣèjọba àkọ́kọ́ ẹ̀, ọ̀rọ̀ náà kò ní rú tọ̀hún lójú rárá. Nínú oṣù kẹwàá ọdún 2020, àwọn afẹ̀míṣòfò kan jí ọmọ Amẹ́ríkà kan gbé ní ìlú Masalata ní ìpínlẹ̀ Niger tiwa níbí, wọ́n sì gbé ọkùnrin náà lọ ni wọ́n bá ń béèrè owó. Láàárín ọjọ́ mẹ́ta péré, Trump pàṣẹ láti Amẹ́ríkà lọ́hùn-ún, bẹ́ẹ̀ làwọn sọ́jà Amẹ́ríkà ya wọlé. Kò sẹ́nìkan tó mọ̀, wọ́n ti gba Philip Walton, ọmọ Amẹ́ríkà tí wọ́n jí gbé náà sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sì pa àwọn tó jí gbé nípakúpa láì ṣẹ́kù ẹnìkan. Wọ́n ti ṣiṣẹ́ náà ní Nàìjíríà níbí o, kí gbogbo àwọn ọmọ Nàìjíríà pàápàá tó máa gbọ́ ohun tí wọ́n ṣe. Ó ṣeéṣe kó jẹ́ èyí ni Trump ń rò nígbà tó ṣe pé lásìkò ìjọba rẹ̀ náà ni eléyìí wáyé. Èyí sì ni pé bí kinní kan yóò bá wáyé, wọn kò ní pariwo ẹ̀ tí wọn yóò fi ṣe ohun tí wọ́n fẹ́ ṣe. Èyí làwọn èèyàn ṣe ń sọ pé kí Tinubu yẹra fún àwọn èèyàn bíi Gumi, kí wọ́n má jẹ́ kí wọ́n fi ẹnu wọn sọ ìsọkúsọ àti láti máa múra ogun tí wọn kò lè jà, nítorí wọn yóò kàn kó Tinubu àti àwọn ọmọ Nàìjíríà sínú wàhálà ni. Láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti délẹ̀, oríṣiríṣi àmọ̀ràn ló ń dé etígbọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bí àwọn kan ti ń sọ síwájú làwọn kan ń sọ sẹ́yìn. Ọlọ́run nìkan ni yóò sì ràn án lọ́wọ́ láti kọ́ ọ ní èyí tí yóò ṣeé ṣe, tí yóò sì ràn gbogbo ọmọ Nàìjíríà lọ́wọ́. Nítorí ibi tí ọ̀rọ̀ dé yìí, ìkóríta mẹ́ta ni o, ìkóríta mẹ́ta tí í dààmú àgbàlagbà.